nítorí mo mọ̀ wípé èṣù tá tí mo tipẹ́tipẹ́ ó sàn ṣe áńgẹ́lì tá ṣẹ̀ṣẹ̀ mọ̀ lánàá. ṣe wà yìí ó ti tó èmi ló wá gbé ọ̀rọ̀ ọkùnrin kan sórí bí mo ṣe wà yìí. Yes. Kí ni gbogbo ẹ̀yin girls of nowadays kí lè fi yàtọ̀ ṣaṣẹ́wó? Obìnrin tó bá ti lè afford láti ní more than one boyfriend. Kí ló fi yàtọ̀ ṣaṣẹ́wó kí láṣẹ́wó ń ṣe tí ò ṣe? This thing is not as easy as you're saying it. Gbogbo nǹkan tó bá fẹ́ lọ́wọ́ á ṣe fún ẹ. Ọlọ́run ò fẹ́ ní kankan sílẹ̀. O need láti fún mi ní more time jọ. How long lórí? Give or take, like a week. Ṣé fẹ́ gbọ́ máa fẹ́ yín? Mo lè mi mo ní nǹkan tó bá dẹ̀ wù mí ni mo lè fi yín ṣe. Aṣọ ọmọ yẹn ti ọjà. Àtàìsàn àti ọlọ́jọ́ kò sí ìtàrí ṣe ní ọmọ méjì.